nípa àwẹ̀ kíkà Ọlọ́run ràn mí lọ́wọ́. níjọ́ mọ́ ní gbàgbé tínú yín dùn jù tẹ́ ẹ lè gbàgbé láyé. méjì ni. ẹ sáwò. ọjọ́ tí mo kọ́ gba ìwé pé mo ń lọ sí Mẹ́kà tí wọ́n approve hajj fún mi. MC Oluomo ń kọ́. ọjọ́ tó approve Amẹ́ríkà fún mi tó gba visa Amẹ́ríkà fún mi. MC Oluomo. bẹ́ẹ̀ ni. èyí ṣe ti ṣiṣẹ́ gáràjì rí ni. Ọlọ́run ìfẹ́ Ọlọ́run ni ó nífẹ̀ẹ́ mi ni. bó ló ṣe fẹ́ràn yín tó. ọkàn nífẹ̀ẹ́ Ọlọ́run lára mi náà ni. ó kàn nífẹ̀ẹ́ Ọlọ́run tí nǹkan wọ́n ní bẹ́ẹ̀ bá dóṣòdì ní ìsìn gbọ̀ngàn làpò yín ó dì í wọlé tẹ́ kù wọlé. àwọn ní wàá sọ mi kiri. wọ́n ní àìfọ́kòkò lọ́wọ́ à ń fi ṣeré bàbá MC Oluomo ni bàbá Koko Zaria ni bàbá ìdẹ́kọ̀ ti gbọ́ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni tí n bá ìdẹ́kọ̀ pé wà ilẹ̀ fẹ́ẹ́ rí o tí n bá ìkọrí èkó wọ́n rẹ̀ rìn bọ̀ ni. ẹni tí wọ́n ní ẹ wò pẹ̀lú yín ni pé ẹ sọ̀kánjú àyín lọ́sọ̀ wọ́n ní ẹ máa tọrọ owó káàkiri pé ẹ̀ẹ̀kan tí wọ́n bá rí yín ọdún òyìnbó ni. ẹ náà mo sọ yìí ndà sí kẹ́ ọ pé bàbá MC ni èwo ní tọrọ owó yìí o bàbá Bukki mo sì ní tọrọ owó yìí o. kò bá mú. kí ni ẹni mo sàtúmọ̀ ìpọ́n ọjọ́ tẹ́ ẹ kọ́kọ́ gba ìwé ìrìnnà pẹ̀lú àjì níjọ́ tínú yín kọ́kọ́ dùn jù ìjọ́ ẹlẹ́ẹ̀kejì ńkọ́. níjọ́ tí wọ́n tún wá gba tí mo tún gbàwé Amẹ́ríkà. fisa Amẹ́ríkà pé àwọn náà wàá gbatẹ́gùn Olúọmọ wá bàbá ẹ wá ṣeré lọ Amẹ́ríkà. ẹ̀yin náà lọ Amẹ́ríkà. a máa lọ Amẹ́ríkà báyìí o tó gẹ́ ẹ náà wá ṣe fàájì lọ. kí lẹ sọ nípa Olúọmọ àwọn ẹni tí ẹ máa ròyìn rẹ̀ máa bà wá lẹ́rù ni ẹ mú sọ Olúọmọ. ọwọ́ ọmọ alálùbáríkà ni ọlọ́ọ̀bá ọmọkọ̀ọmọ náà fún mi o. kábíyèsí Ọlọ́run fún lẹ́mìí igun àtàlàáfíà kó sì máa tẹ̀síwájú. lẹ́mu sí. ọkọjá bó ṣe ń pè yìí àfẹ́ tí ọba dọ́dún ẹ̀ tí ọba béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ tí ọba ní ìdìrànlọ́wọ́ kò fẹ́ kí ọ̀jẹ̀ yẹn lójú. ó ṣe surprise fẹ́mi náà rí njọ́ mú kà ń ṣe lọ́ńṣìn ọba ní bàbá òun ò fún yín lówó rí o ẹjọ́ òun wá ṣéǹjì fún yín tẹ́ fi repo yóò tiẹ̀ fún mi 20,000 mo pè ní a bá di kíní ọ̀ǹdé nínú brown envelope 1 million. èyàn ò ní sunkún lọ́dọ̀ ẹ̀kọ́ mọ́ rẹ̀ rìn jáde. ẹni rán kí Òṣòdì Òkè bá mi pé owó tí a jọ fún Àdàmú nílò ọba lọ́tọ̀ ọ̀yà jájọ lọ́ba sẹ́mi àti Rónkẹ́ ló fún lówó abẹ́mi nìkan ó ní bàbá ẹ̀yìn ìṣẹ́tù Rónkẹ́ kò ní lọ́ba. bó ṣe rí ilẹ̀ sọ yìí. ẹni ẹ̀wà kọ́rọ̀ ó lè báyìí. èyí ò ní kọ́kọ́ gbogbo bí mo ṣe ń jẹ́ ní ìsìn tí ojú tẹ́ fi ń wò mí Olúọmọ ni o. báyìí a ń bọ̀ rí i pé mo rí mọ́tò tí mò ń lò. mo rí ọkọjá bẹ́ẹ̀. omi kọ́. olóògbé fún yín. ó tún béèrè ní pẹ̀lú èwo mo fẹ́. bàbá o sẹ́ẹ̀ni gba gáràjì lẹ́kọ̀ọ́ báyìí. ó ní má wulẹ̀ gba nǹkan kan. kẹ́ẹ̀kan máa jẹun. ó ní kí mo fi gáràjì ṣe. irọ́ ni. ẹgbẹ́ fẹ́ mi. ṣebí kí ọmọ ti jẹ mi ni. ẹgbẹ́ fẹ́ mi. o ti kọjá bẹ́ẹ̀. o ti kọjá olówó ẹyẹ bí MC ni ìwọ́rẹ́ olówó ni ọ ẹwọ́n ètò olówó ni. kábíyèsí Olódùmarè bàbá o bàbá bí ni fíìmù yìí látìgbà tó ti jáde àwọn àyípadà wo lẹ rí lára àwọn èèyàn tí ń wò kí ni wọ́n ń sọ ń pa ẹ̀. wọ́n ń kọ́mẹ̀ntì tó wọ́n ń sọ ń pa rẹ̀ tó pọ̀jù wọ́n ń sọ dáadáa nípa rẹ̀ wọ́n ń ṣe àdúrà inú wọn ń dùn pé àwọn ẹ̀kọ́ tó kàn níbẹ̀. kí lọ́jọ́ iwájú tíátà ní Nàìjíríà ọjọ́ ọ̀la ẹ wo tíátà tẹ́ ń bá bọ̀ láti 1950-60 yẹn àti tíátà tòní èwo ló dáa jù nínú méjèèjì. àtọ̀ tí wàá ń padà síbẹ̀. ẹ ti ń padà sí tíátà àtijọ́. ẹ sáwò tẹ́lẹ̀ ẹbí àti ń ṣe sinimá padà ẹ máa wá lè mọ̀ ṣe sinimá tẹ́lẹ̀. sẹ́lúlọ́ọ̀ gbogbo ẹ̀ là ń ṣe tẹ́lẹ̀ ìbáṣà ẹ̀yìn bí náà látó ti ń ṣe yìí. ànitọ́ ọba dé film village Ibrahim Theatre ọ gbà pé tíátà ti padà. wọ́n ló ti náwó tó lé ní 500 million síbẹ̀. èmi ò mọ ti calculation gbọ́ ọba débẹ̀ mi ò mọ iye tá a lè pọ̀ tán. àfi kéèyàn fojú kàn kó fojú ṣe ìdá rẹ̀ ọ̀tán. kó gan ni kó ṣe ìdá. kó rí. ṣe ọjọ́ iwájú tíátà àti ètò ẹ̀ tí ń bá bọ̀ èwo ló dáa jù. yóò dáa púpọ̀. ọjọ́ iwájú tíátà dáa. ìrètí wà pé tíátà tẹ́lẹ̀ ọkàn wa ń bàjẹ́ ẹ̀rù ń bà wá tẹ́lẹ̀ pàápàá àwa tá a jágbàgbà ṣùgbọ́n ní ìsìn ọkàn wa ń balẹ̀. nígbà yín náà wo fíìmù yín tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ ṣe tó mọ́lẹ̀ kíni sa lórí fóònù àti ẹlẹ́bùsẹ̀kú tẹ̀ ń ṣe tẹ́lẹ̀ nǹkan. àdúrà mo ń ṣe àdúrà mo tún wọlé àdúrà mo tún fi kún àdúrà mi tí mo ń ṣe tẹ́lẹ̀ pé Ọlọ́run bá mi wọ́n ti dẹ́rù ilé ìwò fún mi Ọlọ́run mọ̀ bá ń kẹ́ wọn bá. ẹ wọlé àdúrà. mo tún ṣe àgbọ̀rọ̀ máa wòran. Allahu Akbar. mo gbọ́dọ̀ máa ṣàdúrà give and take lọ́rọ́ lé ayé mi kò bù fún ọ ní ìsìn láì ṣé mo iṣẹ́ sí ọlápò ni ebi o ní kẹ́mi náà wàá polówó gíní lọ́fẹ̀ẹ́ ni o tún wá tó ní 100,000 tó tẹ̀lé mi. ẹbí kí àwọn olólùfẹ́ kí wọ́n lè máa ṣàdúrà fún yín. ṣàdúrà lọ sọ̀rọ̀ rẹ wa bẹ́ẹ̀ yóò bá ṣàdúrà sọ̀rọ̀ rẹ ò jẹ́ má dùn àbáyé. 100,000 bá a bá fẹ́yàn 5 bá a bá fẹ́yàn 10 kálukú náà ó fi sí wọ́n ra kóńgò rẹ̀ sí 2 wọ́n sọdún inú wọn ó sì dùn. ẹ̀kọ́ mẹ́ta tí fíìmù Ajéyẹmí kọ
ìyẹn ni ọ́ sẹ́ndì sí wa tó o bá ti sẹ́ndì ẹ̀ lọ sórí Kọ́lá Olóòtú live pé mo ti wo fíìmù Ajéyẹmí o ẹ̀kọ́ mẹ́ta tó kọ́ mi rèé o tó bá ti bá mu tèmi bá ti dìde ní ìsìn èmi náà lọ wò ó tó bá ti bá ẹ̀kọ́ mẹ́ta mu ìwọ ti jẹ owó nù àfi 100,000 káfílẹ̀ ìmọ̀ràn wo lẹ fẹ́ gba àwọn ọmọ tí ń ṣe tíátà àwọn ọmọ yín tí ń ṣe tíátà. ẹ ṣeun ìmọ̀ràn tí ń fún àwọn èèyàn mọ̀ ti fẹ́ máa dáhùn ẹ jẹ́ ń gbélé iná ẹ jẹ́ ń gbélé iná àwọn èèyàn tó ti wo fíìmù yín fẹ́ máa yà wọ́n á ti pẹ́ aláǹfààní àti pé ìbámu pé wọ́n bá dalẹ̀ rú. hello ẹ káàárọ̀ o. ẹ kú ètò ìta. yes ẹ káàárọ̀ sà. látàbẹ́kúta ni. látàbẹ́kúta ṣé ẹ ti wo fíìmù Ajéyẹmí ni. máa ti wo. kí lẹ wá ń pè fún. à ń lọ. à ń lọ wò. ẹ lọ wò ẹ ṣe. lèlè mo ní kan bí sí ilẹ̀kùn. ọ̀yá ẹ fáwọn ọmọ yín mọ̀ràn kẹ́ ẹ tó mọ̀ lọ. ìmọ̀ràn tí mo fẹ́ fún àwọn ọmọ wọn lẹ́yìn wa tí ń bọ̀ kí wọ́n ní faradà kí wọ́n ní àforítì kí wọ́n sì tẹríba kí wọ́n tí ntọ́wọ́ mi ò tó máa fi kọ̀kọ̀ fa kán padà ń bẹ̀. Yorùbá nípa abẹ́rẹ́ lókun tọ̀ àwọn ibi tá a bẹ́dẹ̀ ìyàwó àsáré ẹlẹ́yà kan o Ọlọ́run la gbẹ́mìí dé òpó Ọlọ́run la dì mọ́ débi tá a dé kán náà wọ́n mọ ntí ọ̀sọ́nù kí wọ́n mọ wá kiri kí wọ́n bọ́ lọ́ndún kán dẹ̀ ní focus. ó ti tán adúpẹ́. ṣubú wọlá.